kókó là ń rọ́ fáadì tí o àsọtẹ́lẹ̀ kì í pààrọ̀ ó bá gbọ́n ẹni bá létí kó gbọ́ wọn Olúyinká sọ fáwọn obìnrin. Ẹ kú dédé wòyí gbogbo ibikíbi tẹ́ bá ti ń wo Yinka TNT. Ẹ̀yin obìnrin, èmi ń sọ tèmi o, mo ń sọ tèmi, kókó là ń rọ́ fáadì tí. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ fi ilé yín sílẹ̀ fún ọmọ ọ̀dọ̀, ẹ gba ọmọ ọ̀dọ̀ sílé, ẹ ti wá sọ ọmọ ọ̀dọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ọmọ ọ̀dọ̀ gbọ́kọ mọ́ yín lọ́wọ́, gbogbo responsibility yín lórí ọkọ ọmọ ọ̀dọ̀ ló ń ṣe. Ẹ̀yin rèé nígbà tí ọkọ bá dẹ̀ ń lé, nígbà tí ọkọ bá ń lé yín nínú ilé láti do yín, ọmọ ọ̀dọ̀ á kẹ́ etí bẹ́ ṣe ń kọ orun fún ọkọ yín. Ọmọ ọ̀dọ̀ bá mú ara ẹ̀, á bá tú ara ẹ̀ ṣe. Ọmọ ọ̀dọ̀ á rí yín pé onídọ̀tí ni ọmọ ọ̀dọ̀ mọ gbogbo àṣírí yín. Ọmọ ọ̀dọ̀ ló máa gbánu yàrá ọkọ tẹ́ ń sùn, master bedroom yín. Ọmọ ọ̀dọ̀ ló máa sóúnjẹ, ló máa serve oúnjẹ nígbà tẹ́yin ò bá sí nílé, tẹ́ bá ti ṣe career woman lọ. Okay, tiẹ̀ wá wà nílé, ọmọ ọ̀dọ̀ ló wà in charge of everything. Ọmọ ọ̀dọ̀ ti mọ̀, ẹ̀yin máa múra jágajàga tẹjóbìnrin ilé ìyàwó. Ọmọ ọ̀dọ̀ dẹ̀ ti wá study ọkọ yín débi wípé ọmọ ọ̀dọ̀ á ti study ọkọ yín débi wípé ọkọ yín like sexy wear. Tẹ́yin ò bá ya ní sínlé, ọmọ ọ̀dọ̀ ya mú sexy wear, á ya wọ̀ sọ́rùn fún ọkọ yín. Ló bá fẹ́ serve oúnjẹ, á ya ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan dàálẹ̀, á ya mú ọkọ yín, ojú ọkọ yín á dẹ̀ràn mọ́ òbú ọmọ ọ̀dọ̀. Ẹ gbé ilé yín fúnra yín, ẹ gbóúnjẹ alẹ́ yín fólógbò jẹ. Ọmọ ọ̀dọ̀ ló máa tẹ́ bedroom ọkọ yín, ọmọ ọ̀dọ̀ ló máa fọṣọ ọkọ yín, ọmọ ọ̀dọ̀ ló máa ṣoúnjẹ ọkọ yín, ọmọ ọ̀dọ̀ ló máa serve ọkọ yín. Ọmọ ọ̀dọ̀ á pàpà gba orun yín náà níwájú ọkọ yín, á gba orun yín sùn. Tó bá tẹ̀ wá jẹ́ obìnrin tó wicked tí ò nice sí ọmọ ọ̀dọ̀, conscience ọmọ ọ̀dọ̀ yá wá kú débi wípé bó ṣe máa gba ọkọ yẹn mọ́ lọ́wọ́ ló máa wá. Ẹ jẹ́ kí n sọ story kan fún yín bí mo ṣe wà yìí. Mo rí ọkùnrin tó yẹ pé ó pè mí lásán, mo ní àyẹ́ká lẹ́sà o, ṣé ti jẹun, kí lẹ jẹ o, ṣàlàáfíà lẹ wà o. Bó ṣe fall in love pẹ̀lú mi nìyẹn o. Torí pé ó ní òun rántí pé late wife òun ló máa ń béèrè irú question bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ òun, mú un rántí late wife òun. Pé ẹ mọ̀ pé ọkùnrin mind wọn wà sensitive, mind wọn dàbí mind baby. Ẹni tó bá ń care fún ọkùnrin, agbọ́mọ ṣeré, agbọ́mọjó, abọ́mọ ṣeré lọ́mọ máa ń mojú. Ẹni tó bá ń care fún ọkùnrin, lọkùnrin máa ń ní special interest fún. Ìgbà tẹ́ bá ti jẹ́ kí ọmọ ọ̀dọ̀ máa show care fún ọkọ yín, tẹ́ ẹ bá ti sínlé á wọ sexy wear fún ọkọ yín, ó ti mọ á ti wá study ọkọ yín débi pé ó ti mọ nǹkan tọ́kọ yín fẹ́. So tẹ́ ẹ bá ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ̀ tún mọ ọmọ ọ̀dọ̀ treat dáadáa, ẹ máa fìyà jẹ ọmọ ọ̀dọ̀, ẹ máa treat ọmọ ọ̀dọ̀ bí ẹranko. Ọmọ ọ̀dọ̀ yẹn bá wò pé well tóun bá ti lè fún ọ̀gá ní òbò òun dó báyìí, live òun ti ní security nínú ilé nìyẹn. Òun ti mọ̀ wípé ìyà tẹ́ ẹ fi ń jẹun jọ́ tó ọ̀gá bá ti ń dóhun, ìyà yẹn dópin nìyẹn. A wá máa wọ sexy wear fún ọkọ yín, a wá serve oúnjẹ fún ọkọ yín, nǹkan tí ó máa yí orí ọkọ yín ni ọmọ ọ̀dọ̀ á máa wọ̀. Tí nígbà tó bá ọkọ bá dẹ̀ wá bá yín tó fokó lọ̀ yín tẹ́lẹ̀ ẹ̀gbà, tó bá wọnú yàrá ọmọ ọ̀dọ̀ lóru tó lọ fokó do ọmọ ọ̀dọ̀ tó dẹ̀ ń wá security, tó bá tẹ̀ wá lọ́jọ́ kan tó lówó, tí family ọmọ ọ̀dọ̀ ò lówó, tó ti wò pé tóun bá tiẹ̀ bímọ fún ọkọ ó ti tán nìyẹn, adẹ̀yà gbẹ̀dì ilé, adẹ̀yà lóyún alóhùn òṣẹ. Ní ìlú tá a wà yìí, àìmọye ọmọ ọ̀dọ̀ tó yẹ pé ọmọ ọ̀dọ̀ náà ń ṣe ní Nàìjíríà ní ilé, ṣùgbọ́n tí ọkọ fún wọn lóyún tó dẹ̀ mú wọn wá sílùú tó wá fi wọn pamọ́ sínú ìlú yìí. Dérí bí tí obìnrin míì kí alẹ́ sì dé, tó gbé oúnjẹ alẹ́ tó gbé fún ológbò jẹ dé. Obìnrin míì, ọmọ ọ̀dọ̀ ti take responsibility ẹ̀ nínú ilé. Nígbà tó ọmọ ọ̀dọ̀ ti ń fọ́kọ lóúnjẹ, tó ti ń care fún ọkọ gan fúnra rẹ̀ nínú heart ẹ̀ á máa fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀. Á bẹ̀rẹ̀ sí ní máa ra nǹkan fọ́mọ ọ̀dọ̀, á bẹ̀rẹ̀ sí ní máa touch ọmọ ọ̀dọ̀ up to his taste. Ìwọ ò dẹ̀ ní mọ̀. Ọmọ ọ̀dọ̀ tó dẹ̀ ń wá security fáwọn family ẹ̀, tó ń wá security fún òbí ẹ̀, tó ń gan wá security fún ara ẹ̀, ó máa mọ̀ pé ìjọ́ tóun bá ti gbé ìdílé fún ọkọ báyìí, fún ọkùnrin inú ilé, ìjọ́ náà nìyàwó ti dópin lọ́wọ́ obìnrin. Ọmọ ọ̀dọ̀ tó yẹ kó o mú gẹ́gẹ́ bí igbákejì ẹ, kó o treat nice débi pé tọ́kọ bá fi lọ́gan, ó máa wá sọ fún ẹ. Tọ́kọ bá fi lọ́gan, bí ò bá lè sọ fún ẹ, á ti torí á sá kúrò lọ́dọ̀ ẹ. Bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ yẹn la máa treat bí wípé no, ẹranko ni wọ́n, ẹran ni wọ́n, torí pé wọ́n ti jẹ́ ọmọ ọ̀dọ̀, kò ń ṣe ìyá ló bí wọn, wọ́n jábọ́ látọ̀run ni. Àwa máa ní kó máa ṣe oúnjẹ fọ́kọ wa,
àwọn náà ló máa tún bá wa fọ pátá ọkọ wa, àwọn ló máa bá wa tẹ́bẹ́ẹ̀dì yàrá ọkọ wa, àwọn ló máa, kò sí nǹkan tí obìnrin mi ò lè jọ̀wọ́ fọ́mọ ọ̀dọ̀ kó ṣe fọ́kọ. Ọmọ ọ̀dọ̀ ti gba position obìnrin mi nínú ilé. So silently ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní máa nurse feelings fún ọmọ ọ̀dọ̀, á gbé gbogbo feelings á gbé kúrò lára ìyàwó ẹ wá gbé sórí ọmọ ọ̀dọ̀, because ẹni tó bá ń kẹ́ ọkùnrin lọkùnrin mọ̀, nígbà tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣèkẹ́ ọkọ ti gbé interest ẹ̀ kúrò lórí ìyàwó, ti gbé sórí ọmọ ọ̀dọ̀. Ẹ wá máa blame ọmọ ọ̀dọ̀ ẹni kíní kan. Nínú ìlú tá wà ya mọ́yé ọmọ ọ̀dọ̀ tí wọ́n mú wá pamọ́ síbí tọkọ fún lóyún tó dẹ̀ gbé sá kúrò pé mo sá fún ẹ tó tọmọ ọ̀dọ̀ lòun ò lè ṣe oyún. Kí lè má bàa dàrú, wọ́n mú wọn wá síbí báyìí pé kí wọ́n wá stay. Nǹkan tá a fọwọ́ ara wa fà ni. Ẹjọ́ ẹ̀yin obìnrin ilé. Kókó là ń rọ́ fáadí tí ó àsọtẹ́lẹ̀ kì í parọ́ ó bá gbọ́n. Ẹni bá létí kó gbóhùn Olúyinká ń sọ fáwọn obìnrin. Ẹ try láti ṣàtúnṣe. There are things mi ò ní ká ẹ jẹ́ ká tọ́jú ọmọ ọ̀dọ̀ bí èèyàn wa. As long as àwọn nǹkan kan wà tí a lè ní káwọn ọmọ wa ṣe fún ọkọ wa, so ẹ jẹ́ kí limitation náà wà níbi ọmọ ọ̀dọ̀ ṣe máa tọ́jú àwọn ọkọ wa. Kò ń ṣe ọmọ ọ̀dọ̀ ni ó máa gba position wa. Ẹlòmíì kó gbogbo ìgbésí ayé ó gbé lórí àwọn ó jọ òun ẹ̀ sórí àwọn ọmọ, ó wá fi ayé ọkọ wá gbélé ọmọ ọ̀dọ̀ lọ́wọ́. Ọmọ ọ̀dọ̀ náà tó dẹ̀ ń wá security fún life ẹni ẹlẹ́ni, á dẹ̀ ya bẹ̀rẹ̀ sí ní wọ sexy wear fọ́kọ, á bẹ̀rẹ̀ sí ní dance síwájú ọkọ, á ṣe oúnjẹ fọ́kọ. Mo sọ fún yín pé yàn bá mi sọ̀rọ̀ lásán nítorí wípé mo kàn sọ pé àṣẹ ti jẹun ló fi fall in love. Mo wá ní èmi mà ti lólúwa. For you to know how flexible mind ọkùnrin ṣe rí, pé tó bá fún ọkùnrin ní just little love, ó máa sweep wọn, wọn ò tẹ̀ ní mọ bó ṣe ń ṣe wọn. Ẹni tó bá ọkùnrin dàbí baby ni, ẹni tó bá ń bá baby ṣeré ni baby máa ń mojú, ẹni tó bá ń take care ọkùnrin lọkùnrin máa ń mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin, ẹ má jẹ́ kí ọmọ ọ̀dọ̀ kó gbà ṣe wa ṣe nínú ilé. Ká má, because tá bá ti wá ń blame wọn, àwa la nǹkan tá fàyè gbà ni àwa la cause ẹ̀. Then secondly, ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń wọ tòbí, ẹ̀yin tẹ́ ń wọ tòbí tó jẹ́ wípé ṣé ẹ̀yin ò mọ̀ pé bó ṣe yẹ kí obìnrin wà sexy bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kọ́kùnrin wà sexy. Tẹ́ bá yà ẹ́ ní ọkùnrin obìnrin sá fókó, ńgbò jẹ́ pé ńgbà bẹ́ẹ̀ máa bọ́ tòbí níwájú obìnrin ẹ̀ ní wọ pátá sábẹ́, ṣe ni tòbí á máa dangle nínú okó á máa dangle nínú tòbí ẹlòmíì gan rùn, tòbí tẹ́ máa ẹlòmíì gan ò lè wọ boxers, ọkùnrin míì wọ boxers kan fún ọ̀sẹ̀ méjì. Ó ń wọ boxers kan fún ọ̀sẹ̀ méjì, á wá máa rùn, ọkùnrin mi á wá kó irun, á wá kó sí igbá àyà, irun yẹn á wá funfun débi wípé wàá máa rí èérí òógùn nínú irun yẹn. Kò sí nǹkan tá fi ń ṣe mí ní ẹni tí ò bá fẹ́ gé irun àbíyá irun àyà ẹ jọ̀ọ́ ẹ trim ẹ, tẹ́ ẹ bá dẹ̀ lè trim ẹ fọ̀ ẹ clean ẹ, má jẹ́ kó máa rùn. Irun gbọ̀n ẹlòmíì tó bá jẹun ó máa attach mọ́ irun gbọ̀n. Mo mọ̀ pé ní àwọn èsì kan súnà ni, but súnà yẹn kò sọ pé bóyá ká dọ̀tí. Èmi ti rí irùngbọ̀n àwọn tó ń ṣe súnà tó jẹ́ wípé ọkùnrin máa ń wù mí lára wọn ni bí bó ṣe máa clean irùngbọ̀n yẹn, ìfà ó máa ń wù mí. Bí ọkùnrin míì ó mú irùngbọ̀n yẹn ó tiẹ̀ fi súyàn, irùngbọ̀n ẹlòmíì máa scatter, ẹyọkan máa wà níbí, ẹyọkan máa wà níbí, ẹyọkan máa wà níbí ni, awárí jágajàga. Èmi àkún débi báyìí débi wípé á jẹun báyẹn máa rí lára irùngbọ̀n. Ẹ ní lè trim ẹ ní make ẹ clean kó tiẹ̀ wùyàn. Irùngbọ̀n máa ń wùyàn. Mo ní nígbà tí mo wà tí mò ń ṣe youth service, Amir àbí ṣé Amir ni Amir wa, tẹ́ bá rí irùngbọ̀n ọmọkùnrin á máa wù yín ni. Ọmọkùnrin á máa wù yín ni pẹ̀lú irùngbọ̀n tó fi ṣe súnà, ọmọkùnrin á máa wù yín ni ní bó ṣe clean. Lóòótọ́ lọ́lọ́run ní pé kó fi ṣe súnà, bọ́ Ọlọ́run sọ pé kí a fi irùngbọ̀n kó dọ̀tí. Ẹ̀yin ọkọ wa, ọkùnrin míì tòbí ló máa wọ̀ lọ báyàwó lórí bẹ́ẹ̀dì, kò mọ eré ṣe. Bá ṣe lóbìnrin wà tí ò mèrè ṣe náà lọkùnrin náà wà tí ò mèrè ṣe. Ẹ̀yin ò wá mọ̀ wípé ńgbà tẹ́ bá kórùngbọ̀n tí chest yín ò tiẹ̀ wùyàn, ọkùnrin míì gbogbo ikùn á ti bo okó mọ́lẹ̀, ẹ lè lọ síbi gym kẹ́ trim ikùn yín kí chest yín. Ẹ mọ̀ irú èmi sì mo tiẹ̀ máa ń like ọkùnrin tó ní chest, tẹ́ pé tí n bá rìn pẹ̀lú ẹ̀ báyìí màmá mi á ní yes this is take home for mommy. Kí ikùn kó tóbi, kíkùn tóbi ju ara lọ, kíkùn ti bo okó àtẹpọ̀ mọ́lẹ̀ nígbà tí gym wà.
ikọ̀ ọkùnrin mi àtòbí ọkùnrin mi chest ẹ̀ gan ti dà wálẹ̀ ẹ wá bọ́rú ara yẹn lójú ọkùnrin ẹ wá ní kó wùdó ó kò lè wùdó bí obìnrin ṣe láti wà sexy bẹ́ẹ̀ náà ni ọkùnrin ṣe láti wà sexy láwa tá bá fẹ́ dárùngbọ̀n sí ẹ jẹ́ ká trim ẹ̀ bá lè trim ẹ̀ ẹ jẹ́ ká make ẹ̀ clean ẹ má jẹ́ kí oúnjẹ tá à ń jẹ kó máa wà ní ara irùngbọ̀n ẹlòmíì á máa mu omi báyìí excuse me irùngbọ̀n yẹn á dẹ̀ máa wọnú nǹkan tó mu á dẹ̀ máa wọnú oúnjẹ Ọlọ́run ò ní kí irùngbọ̀n bo gbogbo ẹnu wa báyìí ẹ láti make ẹ̀ clean mo ti rí àwọn tó ń ṣe súnà yìí tẹ́ pé ọmọkùnrin máa wù yín lára wọn ni Ọlọ́run ò ní pé ká wà dẹ́tì ọmọkùnrin á máa wù yín lára wọn ni ẹlòmíì tẹ́ bá rí àyà ọkùnrin míì tó bá bọ́ra lẹ̀ bá àfi bí ọ̀bọ tòbí ẹ̀ gan á ti dọ̀tí bí kíní ẹ wá gbé yẹn lọ bóbìnrin ní orí bed ọkùnrin míì á wọ shirt gbogbo ibi ọrùn shirt báyìí ti máa dọ̀tí tó bá tiẹ̀ ti ya Ọlọ́run kó bò wá láṣìírí ìka ọ̀dọ́gba but even kó tiẹ̀ ti bẹ́ gan èèyàn láti rí pé ó clean but ẹ máa rí ọrùn ṣẹ́ẹ̀tì míì ó ti dọ̀tí táyì náà máa dọ̀tí á wá kan gbogbo ẹ̀ pọ̀ ẹ wá ní kóbìnrin kẹ́ wà attractive kóbìnrin ẹ wá ní kẹ́ lọ bá obìnrin kóbìnrin wá làdílẹ̀ fún yín obìnrin tó bá ní kórìíra ò ní lè làdílẹ̀ fún yín obìnrin tó bá ní kórìíra ò ní lè làdílẹ̀ fún yín rárá ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ̀yin ọkùnrin tẹ́ ń wọ tòbí tẹ́ ẹ lè ra boxers èlò náà ń ta cotton boxers tẹ́ ń wọ boxers kan fún ọ̀sẹ̀ méjì tíyàwó yín dẹ̀ máa wà wí ẹ̀ pé ẹ ti change boxer fún 2 weeks báwo lẹ ṣe fẹ́ lọ bá kó wá fìdílẹ̀ fún yín ọkùnrin mi á lọ bóbìnrin mi lórí bẹ́ẹ̀dì bọ́ pátá rẹ̀ á fọwọ́ yí obìnrin síbí á fọwọ́ yí síbí kò tiẹ̀ wà romantic kò mọ́ kiss kò méré ṣe tiẹ̀ ní pé tó bá ti bá délẹ̀ kó wábi tó máa fi ìṣó okó ẹ̀ sí kó dẹ̀ fokó sí